أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أسكنوهن من حيث سكنتم من وجدكم ولا تضروهن لتضيقوا عليهن وإن كن أولات حمل فانفقوا عليهن حتى يضعن حملهن وإن يردن لكم فآتوهن أجورهن وأتمروا بينكم بمعروف وإن تأسرتم فستردوا له أخرى لينفق ذو سعة من سعته وما قدر عليه رزقه فلينفق مما آتاه الله لا يكلف الله نفسا إلا ما آتاها سيجعل الله بعد عسر يسرا بسم الله الرحمن الرحيم ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تعبدين من عبادنا الصالحين فكانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا مع الداخلين وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين ومريم ابنة عمران التي أحصنت فرجها فنفخنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين وإن يريدوا أن يقتلوك فإن حسبك الله هو الذي أيدك بنصره وبالمؤمنين وألف بين قلوبهم لو أنفقت ما في الأرض جميعا ما ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم إنه عزيز حكيم يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم صدق الله العظيم وبهم تولنا آيات
جمالنا إلهي يا بلا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعانكم الله. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والآتي لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقدار العظيم. هدية مني إليك يا رسول الله صلى الله عليه وسلم. Aki Ọlọ́run. Allahu Akbar. Ayan Nabi wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Àlékún yọ́nú Ọlọ́run àti àánú ẹ̀ kó bá Maolana Sheikh Ahmed Tijani, Allah ta'ala anhu. kó bá bá wa Sahib al-Faida Fadilat Sheikh Alhaji Ibrahim Niyas, Yes. Allah ta'ala anhu. kó bá bá wa Sahib al-Idrak Fadilat Sheikh Abu Bakr Siddiq Al Miskin billah, صاحب الإدراك رضي الله تعالى. kó bá bá wa Sahib Wilayat al-Kubra Fadilat Sheikh Hadama Abdullahi Al-Alori. كما الله. آمين. Àlékún yọ́nú Ọlọ́run àti àánú Ọlọ́run kó wá bá wa marhum Mufti al-Kabir Fadilat Sheikh Kamaluddin Al-Hadabi. رحمة الله عليه. Ọlọ́run má sábà yọ́nú sí wọn. آمين شيخ. Ọlọ́run wọlá gbogbo àwọn bàbá tí a dárúkọ tá a sì tọrọ fún yìí, gbogbo àwọn àgbàlagbà tí wọ́n ti lọ ní àyè tá a wà yìí, Ọlọ́run má sábà yọ́nú sí gbogbo wọn. آمين. Wọlá bí gbogbo wọn ṣe múlé tira wọn ní jíjẹ́ àfáà, أعانكم الله. wọ́n múlé tira wọn jẹ́ ní Ọlọ́run, wọ́n múlé tira wọn ní tọ́lá, wọ́n sì múlé tira wọn ní tẹ̀sìn. Ọlọ́run dákun mọ́sà yọ́nú sí gbogbo wọn pátá. Àmín. Gbogbo àwọn tí wọ́n lọ ní abúlé àwọn bàbá wa Ìmáàmù Mọ́rábá, Ọlọ́run mọ́sà bá yọ́nú sí wọn. Gbogbo àwọn tí wọ́n lọ ní ọ̀dọ̀ àwọn bàbá wa àṣeyọjọ́ rẹ̀ bẹ̀rẹ̀ látòrí àfáàgbà, Ọlọ́run mọ́sà bá yọ́nú sí wọn. آمين شيخ. Àwọn tí wọ́n lọ lọ́dọ̀ àwọn bàbá wọn yẹn gí, Ọlọ́run yọ́nú sí gbogbo wọn. Kárí gbogbo agboolé yìí lápapọ̀, gbogbo àdúgbò yìí, Ọlọ́run yọ́nú sí gbogbo wọn. Àwọn afárúbárúkọ tí wọ́n àfibẹ́lọ́n gbogbo àwọn tó wá sẹ́kù láwọn àgbàlagbà nílùú Ìlọrin yìí bẹ̀rẹ̀ látọ̀rọ̀ bàbá wa ọba mùsùlùmí, شيخ. بابو. Ọlọ́run jẹ́ àrí wọn pẹ́. آمين شيخ. Ó fi dọ́dọ̀ bàbá wa ìmáàmù àgbà, bàbá wa ìmáàmù Màlé, bàbá wa ìmáàmù Gàmbàrí, bàbá wa Jánẹ́sì, àfọ àrọ́bà náà, Ọlọ́run mọ́sà tọ́jú gbogbo wọn. آمين شيخ. Ó fi dọ́dọ̀ gbò tí ń jẹ́ àwọn balógun mẹ́rẹ̀ẹ̀rin, balógun Fílàní ni, أعانكم الله. Gàmbàrí ni, Alánàmú ni, Ajíkòbí ni, Ààrẹ ni, bàbá àṣàlẹ̀ ni, Ọlọ́run tọ́jú gbogbo wọn. آمين Ẹ wá شيخ. kárí gbogbo àwọn tí ń jẹ́ Sàràkí آمين بابا. láwọn gbajúmọ̀ nílọrin. آمين شيخ. Mo wá tara bẹ́ẹ̀, mo kí gbogbo àwọn, mo wá kí bàbá wa àgbà tí wọ́n jẹ́ àlífà àgbà nínú ilé yìí, رحم الله حياته. tí gbogbo apátápátá wà lábẹ́ àbúrẹ́là wọn lónìí. Bàbá wa Fadilat Sheikh Usman Zain al-Abidin, أدام الله حياته. Ọlọ́run jẹ́ àrí bàbá pẹ́ o. آمين شيخ. Ọlọ́run jẹ́ kí eléyìí kó pọ̀ kó sojú ẹ̀mí wọn. آمين شيخ. Má ṣe eléyìí láṣẹ máa fún wọn. آمين بابا. Wọ́n jọ jẹ́ ìpele ìwọ̀n ó ṣe tí wọ́n fi dágbére fáyé. Ọlọ́run jẹ́ àtúnṣe ní ìlú kan náà. آمين فيكون. Ọlá Ànábì wa Muhammad. صلى الله عليه Bẹ́ẹ̀ وسلم. látòrí wọn kárí gbogbo àwọn tí ń jà wàlàgbà nù lé
lọ́kùnrin lóbìnrin ni Ọlọ́run má sábà tọ́jú gbogbo wọn. Amina. gbogbo àwọn àgbàlagbà tí wọ́n wà ní ìjókòó láì ní jẹ gbèsè ẹnì kankan dábàá ń dákọ̀ wọ́n sẹ́yìn káwá bá imam. Alhaji Ahmed Sediki Anaside Alhaji Nidaside Nikan Chairman Obo Mosque Alhaji Suleiman Kasandubu Chief Imam Obo Alhaji Musa Laro Chief Imam Abuja President Abab Niyas Alhaji Ibrahim Kola àtàwọn tó kù. ẹ kárí gbogbo tí àwọn gbajúmọ̀ tí wọ́n ń bẹ ń jókòó bí wọ́n ti dákọ̀ gbogbo yìí mo kí o bẹ̀rẹ̀ látọ̀ bàbá wa Bígọ́rẹ̀ bàbá Justi Bígọ́rẹ̀ Ọlọ́run jẹ́ kárí yín pẹ́ alibarika ọlá nabi Muhammad ó fi dọ́rọ̀ bàbá wa mísánà láti Abuja Asifu Imam Ọlọ́run jẹ́ kárí yín pẹ́ ọlọ́run ẹni Ọlọ́run gbogbo àwọn alahiwan hababul faidatu tijaniya Ọlọ́run bá dúró ti gbogbo yín àníyásí mo á fi mo kí àwọn àlùfáà wa Sheikh Abubakar Ọlọ́run bá dúró ti Sheikh Ishaq ẹ̀ka gbogbo àwọn jàmá Ọlọ́run bá wà pẹ̀lú gbogbo yín lọ́kọ̀ọ̀kọ̀ gbogbo ẹ̀yin yá dáadáa Ọlọ́run jẹ́ àrí yín pẹ́ o gbogbo ẹ̀yin olùfẹ́ Ọlọ́run bá dúró ti yín gbogbo ìyọ̀dá Ọlọ́run tó ti gbogbo yín Ọlọ́run mọ́sá fẹ́ràn yín o mo kí bàbá mi mọ́sá Ọlọ́run wà pẹ̀lú yín Ọlọ́run mọ́sá nífẹ̀ẹ́ yín náà Ọlọ́run nífẹ̀ẹ́ gbogbo ẹ̀yin fans. jama lọ́kùn lóbìnrin salamu alaykum wa rahmatulahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Antaya sidiko ya mustanadin Allah. Innani ya lahanta maksudi usbi aidi lilehula ya sayyidi Ya sayyidi. watazahadini ana aluwate karama balagi anka ya miskinu shehin tolabi Anka ya miskinu shehin tolabi ya babakiri Ya Aba Bakrin. ya babakiri aleka sikoti la tadani lil hadi urwati innahu yawm yasiduna ulin sayumun amala al murabbin fasali intajifu anni ila mimman harumu ismuka mimma terumu alamin naru haribi azihat li umami Anakumullah. ويهلي إن لم تكونوا أمين Na'am. كيف رجالا كيف رجالا. كيف رجالا إنهم في سورة وهناك لقوم هم لسورة شيء بالغ لدعوتي دواتي. غير واني كما هي قدوتي قدواتي. مصطفى ياسين يكون وصلي أكرمكم أحمد الفاسي تجاني هبلي فبقوله أبي فيدتنا أبي الفايدة. وغزالي صاحب حجتنا حجتنا. فافتحوا لي بابا افتحوا الباب. فافتحوا لي بابا فادخلوا بكم الله. لأسيرا في الغد إياكم أزكي اللهم إلهي برضا Allah dariha miskin shehi muridado وكذا فاروقنا يا ربنا يا رب. ما ألوري هدم الأسواتنا أسواتنا. ما ألوري هدم الأسواتنا أسواتنا. وسلام الله دوما سرمدا Allah linnabi asimi amada وقل الحمد لله طال الله بقاءكم. وسلام على عباده الذين اصطفى
Allahu khairun amma yushrikun. وقل الحمد لله وسلام على عباده الذين اصطفى الله خير عما يشركون. Rabbi awsini أن يذكرني وتك الذين أنعمت علي وعلى والدي وأني أعمل صالحا ترضى وأدخلني برحمتك في عبادك الصالحين. ربي أوصيني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأني أعمل صالحا ترضى وأدخلني برحمتك في عبادك الصالحين. وقال الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور. وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور. وقال ربي أديني مديالا صديقي وأرجني ما أرجى صديقي واجعلني من لدنك سلطانا نصيرا. وقل ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. واجعلني من لدنك سلطانا نصيرا. واجعل لي من لدنك سلطانا نصيرا. Akí Ọlọ́run. akbaru. Ayan Nabi wa Muhammad. sallallahu alayhi wa sallam. Gẹ́gẹ́ bí ìpèpè Alhamdulillah. wọ́n èyí nípa péwàásì. Ẹ̀rí dúró mi láyé yìí sí nǹkan kan tí kò bá já sí pé ìwà san ìwọ̀ méjì. Qawakum. Àkọ́kọ́ ni ìwọ̀ Islam nínú ìwọ̀ mẹ́fà tí Islam kà fún pé o gbọ́dọ̀ fọ́mọ ìyá rẹ tí ń jẹ́ mùsùlùmí. Ọ̀kan náà ni pé tó bá sórí ire kó kí. Akramakumullah. Ẹlẹ́kejì ni pé wọ́n ní adatul biladi kasunna bá àti ẹ̀rí rọ́wí fún un. A sì mọ́nú ẹ̀ náà. Atunati adatul biladi kasunati. Wọ́n lé Ànábì ló wí bẹ́ẹ̀ pé ìṣesí Kasunati. ọ̀fẹ́ dàbí súnà wọn Ànábì. Allahu alayhi wa sallam. Ìṣesí wa ń lẹ̀ yìí ni pé tọ́mọ àyà wa bá ń ṣe nǹkan kò sí ibi tí wọ́n tún ṣe mọ́ láyé. Ọba ti dijọ́ ìyàwó àìpéjọ àìsùn wọ́n á di ẹ ní gbogbo àwọn àyẹ̀wò di gbogbo ẹ̀ àtijọ́ àìsùn wòlímọ̀ ó ti lọ mọ́ òtó gbá wọn níwálé. Wọ́n ṣe kúnú ẹ̀sìn pé wọ́n mọ̀ ìyá rẹ̀ bá ń sọ oríire ń sin mọ́ ìyàwó ọlọ́bẹ̀ ọba dùnú ó ti kú ti. Zaduitum ilal walimati fajibuhum. Méjèèjì wọ̀nyí ọlágbára ẹlẹ́kẹta wọ̀ ní pé ẹni bá fẹ́ ni àáfẹ́ ni. Allah. Ajá Bilikisu tí ṣe ìyàwó yìí tọ́jú ọmọ àbá ọmọlábá onímọ̀rí rí àríra wa rí o àmọ́ bùkátà mi pípọ̀. Allah. Wọ́n máa gbúrò ẹ̀ pípọ̀ ọ̀takù ti ìmáàmù lọ́rùn ni pé bí ṣe wọ̀ bá wá bí yìgì mi ìṣẹ̀yàwó mọ́. Sáàmà yí pé
tí wọ́n bá fọjọ́ òní sọ́jọ́ àìráyè èèyàn jẹ gbèsè ọlọ́run nu Allah. pẹ̀lú mẹ́ta tó súnmọ́ra wọn yìí mẹ́ta àwọn ọmọ mi wá bí báńdé náà ti wá sí àìwúlẹ̀ kiri wàrà lọ sí gàá. Kiri wàrà lọ́dọ̀ Fílàní. ta ni ọ̀bọ̀ rà. ọmọ ayé mi o. kí ló mi ti ń jẹ lójoojúmọ́ náà nù. títún mú. oúnjẹ yín mú. wọ́n máa pè bí kánsálì àǹfààní Ìbàdàn yàrá gán lánìlọrin lánìí gbólóhùn ìsàlẹ̀ àǹfààní. Allah. ó ní àdúgbò yìí. ìsàlẹ̀ àǹfààní. èyí òjò lè sí pé ohun tá a máa sọ fọ́kọ àtìyàwó ṣé báwọn náà rí tíra. àfa kan lọkọ kẹrìmẹtẹ rí ibi ọlọmọsà kún àfa náà nígbà tí ń gba wá yìí lọ́dọ̀ Ọlọ́run. ebe orin tí ń kọ ohun olóyìnbó wà láwọn ti wà kárídì ewé. Allah. orin tí ń kọ ohun ìtumọ̀ orin nì àti sẹ́ẹ̀mà tí ń ṣe ń bẹ̀. Allah. ó ti kó dààmú bá mi pẹ̀tẹ́rù mẹ́wàá rò pé ńgbà wọn yin eré ẹ̀ka ń wuni lọ́yà jẹ́ ń gbé mọ́ra pé tọ́ ẹgbẹ́ mi lọ ń kọ́ fún ni ìyìn bá jẹ́ wọn tá a fa àwọn kọ́ nù orin. Allah. ó fi hàn yí pé ààyè mọ̀ níbí kí lápá wí ó dó báwọn náà. wọlé síwájú kẹjọ kún mẹ. ààyè mọ̀ ní àyíká wà yìí. inú ọmọ bàbá ni. àmọ́ láti kí ẹni bá ti dé kó dúró. àmọ́ láti lè kí bàbá wa ìmáàmù maraba. adamallahu hayatal imamul maraba. kí n wá ti ara bẹ́ẹ̀ oṣù àfa. ẹ̀sìn orin kan ní fi kí bàbá wa ìmáàmù maraba ní sì máa fi bá a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Allah. àfa kan ọ̀jọ̀gbọ́n kan lówó títí lóní lákàlẹ̀ àmúdùn yá sàlìjúd akramakumullah. wàlfọdínù wàlúwùlá tabaraka tuuti mátẹ̀sà àwọn wàtẹ̀múnà àwọn. Allah tabaraka tuuti mátẹ̀sà àwọn wàtẹ̀múnà àwọn. lakal hamdu ya salijudi wali fadili wali ula tabaraka tuuti mátẹ̀sà àwọn wàtẹ̀múnà àwọn. ó wọ ọlọ́run ọba títí ló wá kí ọlọ́run ó ní lákàlẹ̀ amúdù anakumullah. àṣetìrì ọlọ́run ọba lọ́pẹ́ ṣe yàrá àlejò dín. ọlọ́run ọba ọba àwo ni ọba ọlọ́rẹ̀ ta tí èèwò kéwò yẹn kó tó fún un wàlífọ́dílù òun náà lọ́bọ̀ ọlá wàlíwùlá. ọwọ́n ọlọ́run ọba yìí náà ló ní gíga. tabaraka tuuti mátàṣà wà tẹ̀múnà. tabaraka tuuti mátàṣà wà tẹ̀múnà. mẹ́tẹ̀ẹ̀ta yìí làfáàyàn ló fi kí ọlọ́run mẹ́tẹ̀ẹ̀ta yìí náà ni ọlọ́run ọba ó wá papọ̀ sínú àyà kan àyà náà fúyẹ́ lẹ́nu àmódìdí ọ̀rọ̀ ní wàzukúrí fi kitabil Idris. wàzikúrí fil kitabi Idrisa. innahu kana siddiqan nabiyyan wa rafa'nahu makanan aliyya. ọlọ́run ní ìyá ànábìbá mi rántí. wàzikúrí fil kitabi Idrisa. ọlọ́run àmọ́ ṣe bẹ́ẹ̀ fà nábì nítorí àjọṣe tí ń bẹ láàrin ànábì àtọlọ́hun ọlọ́run ọ̀fọ̀ ẹ̀ kò wá fẹ́ kí nǹkan kan kó foru ànábì wa Muhammad a máa wá sọ tó ti ṣẹlẹ̀ kó tó dé fún un àwọn tọ́lọ́run bá sọ̀rọ̀ nù wọn ní àwọn ànábì ọlọ́run àwọn tó bùn ní nǹkan nù wọn kó tó dé ọlọ́run á ṣe bí àrífà ànábì sí ìgbà tó ń rífà rẹ̀ sí ní sọ yí pé rẹ̀ Muhammad. inna ilayka wal nabiyina inna ahayna ilayka kama ahayna ila nuhin wan nabiyina min ba'dihi. ọlọ́run rẹ̀ Muhammad ahayna ilayka àwọn ọlọ́run ọba la ránṣẹ́ sí ọ. kama ahayna ila nuhin. ọlọ́run ní kama ahayna ila nuhin gẹ́gẹ́ bí mo ṣe ránṣẹ́ sí Nuhu. wan nabiyina min ba'dihi. ọlọ́run wá rí pàwọn ànábì tí wọ́n ń bẹ lẹ́yìn Nuhu pọ̀
lọ́dọ̀ àwọn oníkéwu ó wá ṣe kọ́sírù ó wá gé ó ní wà nábì. yìnyínná mi ń bá dìhìn. àtàwọn ànábì tí wọ́n ń bẹ lẹ́yìn wọn. wà ó hẹ́yìnà ilà Ibrahim. ọlọ́ni mo ránṣẹ́ sí Ibrahim. wà Ismaila. wà Ishaqa. wà Yakuba. wà Lasbati. ránṣẹ́ sí àwọn Yakubu méjèèjìlá. wà Isa. wà Ayubu. wà Yunusa. ọlọ́ni gbàgbé Yunusa. wà Haruna. Haruna ń bẹ nù wọn. wà Sulaimana. Sulaimana náà gbẹ̀yìn láàrin àwọn náà. wà tẹ̀yìnà Dáúdà Zabura. pàtọ́lọ́ ń kà ń bọ̀ mọ̀ ránṣẹ́ kò tí ì yọrí ẹnìkan pàtó pé mo fún ní nǹkan àmọ́ gbọ́dọ̀ Dáúdà ó ṣe fọ́sílà àtẹ̀nà Dáúdà Zabura. ọlọ́run ni mo fún Dáúdà mo fún ní Sẹ̀búrà ó ní gbà yẹn dání. wàrúsùlá. ọlọ́run ni wọ́n wá pọ̀ nínú àwọn òṣìṣẹ́. Susiru malaika wa kalama Allahu Musa taklima. ó wá pọ̀ nínú àwọn òjíṣẹ́ tí hàn. ọ̀gá nìkan sọ́sí náà wọ́n àlẹ́kà mi ń kọ́ bí lò. bá a sọ̀rọ̀ wọn mo ti pàtàn wọn fún ọ síwájú. wàrúsùlà lamna sọ́sí hàn àlẹ́kà. ọlọ́run ti bẹ nínú wọn táwọn mi ò tiẹ̀ débẹ̀ nítorí ìmọ̀ tí mo fẹ́ sọ pé wọ́n ṣe àbáwọ̀. kàlámà lọ́wọ́ Mùsá taklima. ọlọ́run ní báyìí ṣe fún tó mo bá Musa sọ̀rọ̀ ó mú tírà lọ́dọ̀ Dáwúdà ó mọ́rọ̀ lọ́dọ̀ Musa ọlọ́run fẹ́ ká nábì méjèèjì ń dání ìpinnu tí mo ti ṣe kó tó dénú kọ́ ọmọ bó ṣe béèrè tiẹ̀. wàsíkúrí. bẹ́ẹ̀ ni màá wá rìpọ́ọ̀tù ó wá dọ́dọ̀ Ìdírísù ó wá ní bámirántí lọ́dọ̀ Ìdírísù. kíkítàbí Ìdírísà. nínú tírà Ìdírísà. innahu kana siddiqan nabiyya. ọlọ́run ò ní sèyàn ní nǹkan yóò ní tóbi. warafana. ó ní ìnáwó kánà. siddiqan nabiyya. Ìdírísà yẹn kánà Siddiqa kìí ṣe pọ́fẹ́ jẹ́ ó ti jẹ kọjá ni Siddiqa olóòótọ́ ni ó tọ́tọ́ jẹ́ òun nabiyya warafanahu makanan aliyya. ibi tí wọ́n ń lọ́nu àyà yẹn kéré àmọ́dìdì iṣẹ́ ni ọlọ́run rafa'nahu makanan aliyya ọwọ́ ní mọ́rítàbà mẹ́ta ọ̀tọ̀ ní rọ̀fà ọ̀tọ̀ ní makan ọ̀tọ̀ ní aliyya ẹlòmíì gan àmọ́bítà tírèsì ẹ̀ sí. lamakana lahu. àmọ́bítà tírèsì ẹlòmíì dé bàbá tírèsì ẹ̀ débi àyè yẹpẹrẹ ni. àmọ́ mẹ́tẹ̀ẹ̀ta àwọn ẹ̀yọ́ kìí sábà pàdé àfitọ́ bá wọ ọlọ́run mẹ́tẹ̀ẹ̀ta àwọn làfà wá ń kí ọlọ́run pé lákàlẹ̀ amúdù yà àzàlẹ̀ júùtì. wàlí fadili wàlí ọ̀la tabaraka tuntun mọ́tàṣà àtàmúnà tabaraka tuntun mọ́tàṣà àtàmúnà. ọpẹ́ fúnra ọlọ́run ọba ọlọ́rẹ̀ ta tó ta yín lọ́rẹ̀ bàbá àmọ́ maraba òun ní jẹ́rọ̀ fa ọlọ́run ló ní ẹ yọ ìlú tẹ̀yẹ tí yọ ní. tí wọ́n bọ́ọ̀ bá ń dáná wọ́n á sì máa bomi pa kí ló fẹ́ ṣe àṣírí wo ló fẹ́ sà àwọn àṣírí tí wọ́n mú dání tó fẹ́ sà tó lọ fẹ́ fi jẹ́ nǹkan àwọn kan ti sà wọ́n ti padi gbogbo ìdí mẹ́ẹ̀ wọ́n ti lọ sọ́dọ̀ ọlọ́run bọ́bá ẹ pé ọgbọ́n kan lọ fẹ́ dá ń kọ̀kọ̀ àwọn tí wọ́n máa dájú wọ lọ wọ́n ti dá báyìí sùn lọ́ba lọ mọ̀ ọ́ ṣe ọba àwọn kan bẹ̀ ni báwẹ̀ lọ́ba máa gbà àwọn kan bẹ̀ sọ pé ẹ̀mẹ́ta wọn ò sínú lọ́dún wọ́n àpé náfìlà lọ fẹ́ ṣe ni àwọn kan ò ní sẹ́méjì tí wọ́n ṣe náfìlà yìí náà ni báwọn ẹ̀pẹ́ alukùránì ni wọ́n ti ké títí ọlọ́run ti dá wọn mọ̀ ànábì dá wọn mọ̀ màláíkà dá wọn mọ̀ àwọn rọ̀wání àti wọn ní alukùránì wọ́n ti mọ̀ wọ́n pé alukùránì ni bẹ́ẹ̀ ni kò wọnú sèfí bẹ́ẹ̀ ni kò wọnú káfí bẹ́ẹ̀ ni kò wọnú tọ́a gbogbo ntọ́ bá fẹ́ yípo àwọn kan ti ṣiṣẹ́ nì wọ́n sì ti parí láwọn ábìdí omi ìkúnnùgbẹ́ omi ìbẹ̀ lẹ́nu wọn àwọn tí wọ́n wá yọ tí wọ́n ń jẹ́ àfa tá a mọ̀ wọ́n lé àfa kí wọ́n tó lọ wọ́n ti parí ọ̀rọ̀ àwọn ọmọ wọn pẹ́ẹ́nì kò ní tó wọn wọ́n máa tẹ̀lé wọn ni wọ́n máa sìn wọn ni ìwọ́n wá fẹ́ síwájú wọn níbo lọ́gbà. làkàlẹ̀ amúdù kàlẹ̀ amúdù yásàlìjú di wálé fàdílì wálé ọ̀la tabaraka tuntun máa ń dàṣà wàtẹ́múnà ó tabaraka tuntun.
ní kéèyàn ọ̀gá láyé rọ̀fáàníyàn wàlúfọ́dílì àti kéèyàn ní àyè láyé ọlọ́run ọba ni. wàláhà àṣewù láyà òun náà ni makana àlìyá mẹ́tẹ̀ẹ̀ta yìí afáàní tabaraka tuntun mọ́tàṣà wàtẹ̀mùnàhù. tabaraka tuntun mọ́tàṣà wàtẹ̀mùnàhù. kìí ṣiṣẹ́ tuntun máa ń tẹ̀sà o. wàtẹ̀mùnàhù máa. ẹni bá wọ ọlọ́run ní fún wàtẹ̀mùnàhù máa ń tẹ̀sà o a sì kọ̀ fún yàn á ní mi ò fún ọ yóò ṣe wàhálà sí wàhálà òun náà wò ó yí pé kí ló wá ṣe mí Allah. kò sí tí ń ṣe ọ ọlọ́run ní ṣe ń tọ́fẹ̀ Allah. àwọn ẹ̀bùn ọlọ́run wà bẹ́ẹ̀ tọ́já sí pé ọgbọ́n ògbé ẹni ọlọ́run bá bùn lẹ́bùn ọpọlọ wisdom lákàyè ẹ̀sìn kọ́ ọjọ́ erí kọ́ àánú ọlọ́run ni lọ́jọ́ àfọ̀jọ̀gbọ́n ọ̀tọ̀ wọn sọ yìí pé ra ètò lẹ́ akílà lámú yẹ́kùn ní ti aba kọ̀wákùn. wàlámú yókè zámù alá àdàbí sinina wàlámú àná sinina taka sàmátì hù àwálé àbá wàhá sọ́mátì àlébà. àìtúlẹ̀ akílà lámú yẹ́kùn ní ti kàbá wàlámù yókè sámú àlá adadi sinina wàláwù àná sinina takọ̀ sàmátì hù awali abawo ansubata lebanina. àwálé àbá subata alibani. àfáàní ra ètò lẹ́ akíl. rọ̀ẹ́dúlẹ̀ àkìlà lámúyẹ́kùn ní ìtìkábà. àfáàní mọ́bílà àkáyì lámúyẹ́kùn ní tìábà ìtànpè ní wisdom lámúyẹ́kùn ní tìábà oníwèé dìgbò yàn èyí dìgbò ni. wàlámù yókì sàmù aládàdì sinina. ìfọ̀jú erí pin olè rágbàlagbà tí ó wà nílẹ̀ tí ò ní nílà àkáyì ọlọ́run àsìná mèéké àti bùn nílà àkáyì ọlọ́run òwe fọdún pin. wàláwù àná sinina takọ̀ sàmátì hù. ọdún tó wà pọ́dún la fẹ́ fi pin ni àwálé àbá. báwo ansubata lebanina. awale abawo ansubata alibani. oríire àwọn ọmọ kéékèèké ó láwọn àgbàlagbà ọba ti kó tipẹ́ àmọ́ lọ́wọ́ wọ̀ fọ́jú orí pin wọ́n èsì ìdìbò yàn àwọn ẹ̀bùn kan wà bẹ́ẹ̀ ọba tí ó rárá wájú lé àmọ́ sì rẹ̀ yín pẹ̀lẹ́ ó fẹ́ dá wàhálà lẹ̀ ni o bí rẹ̀ yín bá wá gbọ́n yọ wá yàgò bọ́ba ti yàgò fọ́lọ́hún ọlọ́run ni wọ́n gẹ̀ẹ́tì mi wọ́n náà máa lọ kò ní bọ́ láéláé àmọ́ yọba yàgò ọlọ́run lọ́ọ́ bá mi fà á àjọ mú nǹkan lẹ̀ sátẹ́jì ọlọ́run tí sètáni ọ̀gẹ́ẹ̀tì tó fi ṣe rí búnú bọ́ba ti yàgò fọ́lọ́run ni pé ó gbé dé bẹ́ẹ̀ ń ṣe nu wọn ò ní járáǹkì ẹ̀ ọbọ̀ tó tọ́ máa fẹ́ dá ọlọ́run ti fún yín ọ̀rọ̀ yín wò ézì kátà máa wá tùmọ̀ wọ́n wá tùmọ̀ ẹ̀ tọ́ra àfa sọ pé látẹ̀sí alánà ánilẹ̀ àkìdárì látẹ̀sí alánà nílẹ̀ àkìdárì yabuna kì ìsẹ́lì lẹ́sìn kọ́dàrà àkìdá wáyà kàtàrú ìsẹ́lì lẹ́sìn kọ́dàrà àṣeyà wáyà kàtàrú. wọ́n ní látẹ̀sí alánà ánilẹ̀ látẹ̀sí alánà nílẹ̀ àkìdárì yabuna kì. ó ní má béèrè mọ́ ó ní rẹ̀ ọmọ ìyá mi má béèrè ń pa kádà rẹ̀ nìkan mọ́ pé báwo ló tiẹ̀ ṣe ọ̀nà wo ló gbé gbà báwo ní tí dàbí ó ní yabuna yìí má sọ bẹ́ẹ̀ mọ́. ìsẹ́lì lẹ́sìn kọ́dàrà àṣeyà wáyà kàtàrú. béèrè lọ́dọ̀ ọlọ́run tí pé gbogbo nǹkan wáyà àtàrú tí sàyàn lẹ́sà nítorí bá fẹ́ fún kálukú á fún ẹ̀sà tí yín àtẹ̀gbọ́n ọlọ́run tó fẹ́ ṣe fún yín ló ṣe fún yín wọn agbára yín kọ́ ọlọ́run ló ní ẹ làlùyọ gbogbo ẹni ọba kéwú tọ́ba hàn di kéwú wọn wà bàbá wo torí kádé yẹn lọ ké wọn náà wà lọ ká ké kálí fi sí lọ ni àníyàn àwọn ọlọ́mọdù lọ́lọ́ wọn lọ́ọ́ da yín fún yín bọ́nọ́ọ̀sì bọ́nọ́ọ̀sì lọ́wọ́n fi ṣe yín sọ ọdọ̀ náà máa yín lọ́wọ́ fún wa lọ́nà bọ́lá bá fún yàn lọ́nà bẹ́ẹ̀ ọpẹ́ ni kọ̀ wá sọ́pẹ́ kan láyé tó kí sí ẹ̀dẹ́ ó sojú ẹ̀mí ẹ̀ ọ̀rọ̀ ọ̀run fọlọ́run lónìí ọmọ ní àbábọ́mọ yóò sì jẹ́ bẹ́ẹ̀ gbogbo àyín náà wà wá pé ẹja lọ sẹ́yìn
èèyàn dáadáa ni kò sì jẹ́ bẹ́ẹ̀ ẹja sẹ́yìn a máa ṣe kúlọ̀ aláwọ̀ ọmọ náà máa tomi lójú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ ó ti ṣe bẹ́ẹ̀ fáwọn kan kọjá àmọ́ bá tó ní kí ṣe ti yóò sojú ẹ̀mí ọba yìí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ahmadullah ilaykum. ìyàwó àtọkọ ọ̀rọ̀ tí yóò gun o ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún ọ ìyàwó wa èyí tí sì báwọ ọkọ sọ ẹkú bàbá ẹ ṣe mú bàbá tí mo sì fẹ́ báwọ ọkọ sọ ní ìṣẹ́jú kan sí méjì. àkọ́kọ́ ọ̀rọ̀ mi fún ọ ìyàwó ọ̀rọ̀ náà ọba kan mo fẹ́ sọ tọ́lá wọn ní kànábì ọ̀sọ́ fáwọn ìyàwó ànábì kí ni wí suratul Ahzab. ya nisa ànábì ya ayyuhan nabiyyu kulli azwajika wa banatika wa nisa'il mu'minina ya ayyuhan nabiyyu ya nisa ta'ala ya nabi ya azwajika in kuntunna turidina Allah ya wazinataha fata'alayna. ọ̀rọ̀ tọ́lọ̀ ní kí anabi ọ̀sọ́ fáwọn ìyàwó ẹ̀mí ọwọ́ bá gbogbo obìnrin mùmíní mu amẹ́yìn tẹ́ bá jẹ́ ìyàwó àfà abẹ́ bájọ́ máa fà áyà yín nìyẹn kò sẹ́ni tí ó wọnú kùránì tí ò ní rí tiẹ̀ suratul Ahzab ọlọ́run ní anabi bá mi pè wọ́n o. ya ayyuhan nabiyyu kulli azwajika. ó bá mi sọ fáwọn ìyàwó rẹ̀. kuntunna turidina al-hayata ad-dunya wa zinataha fata'alayna. ó ní kuntu turidina al-hayata ad-dunya ó ń tọ́ bá jẹ́ sí pé hayata ad-dunya ayé lẹ̀ bá ń fẹ́. wa zinataha. àti yòròyòrò ẹ̀ṣọ́ ayé. fata'alayna. ọlọ́run níbà láì fi kò sí nǹkan kan ẹ máa bọ̀. ummatikuna wa usarrihikuna sarahan jamila. ọlọ́ba pé tí ọ̀tá tí ò ní kú lẹ́ ń bá ń fẹ́ ẹ máa bọ̀ wá mo ní lọ́dọ̀ máa fún yín lọ́nà tó dáa. wa in kuntunna turidina Allah wa rasulahu. wá sí mo fẹ́ ṣe fún ọnu má wáyé má sì wá yòròyòrò ayé bàbá tí ọlọ́ọ̀ni ọ̀tara wọn jáde ẹni tí ń jẹ ọbẹ̀ kọ́ máa yẹ ọbẹ̀ ìsásùn ní obì léèrè tí wọ́n kó náà mọ́ àwọn ń jẹ́ ni wọn ò mọ iye tí wọ́n ń jẹ wọ́n lọ bí màmá tó bí wọn ń pé alẹ́ mélòó ló fi sunkún sùn ìgbà mélòó lọ ta aṣọ rẹ ìgbà mélòó lọ gba àwọn ọkà lọ gba àwọn yẹn gan lọ gba àwọn gàrí nítorí kémi ó lè yè jẹ́ mélòó bàbá mi fi yàn ọ́ jẹ tó o sì máa pọ̀ jẹ bí ó sì yàn jẹ yóò sì máa sunkún wọn á ní ṣe sùúrù bí bàbá náà bá ní ìyàlá yìí wọn á ní má bínú ọmọ rẹ ọ̀la àlùbáríkà àyìnmáyẹjọ́ tó rún ọkàn á ti gbé lọ́dọ̀ obìnrin míì yóò sì máa wò náà ni kò ní sọ nǹkan kan wọn á ní fi sọ́sùn fi rárá ọmọ rẹ ọ̀la àlùbáríkà ń ló tóró yìí làwọn apẹ̀tì lónìí àṣẹlẹ̀ tí wọn náà bá fẹ́ ṣe fáwọn ọmọ rẹ̀ wọ́n ló ṣiṣẹ́ wọn ò gbọ́dọ̀ bu ọmọ lẹ́nu ìlara pé a bá ọmọ àfáàní ọkọ̀ gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ọmọ ẹni ọlọ́run ní ọkọ̀ gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ àbá síwáàsí ti bàbá rẹ̀ ń ṣe ká ìjọ jáde lára àwọ̀ yìí ambassadọ̀ lọ́rọ́ lọ jẹ́ júwe tí ń jẹ́ bàbá rẹ̀ fáyé júwe tí ń jẹ́ létò ti jáde fáyé júwe yìí pé èmi gangan fúnra mi níta bá fẹ́ bí bàbá mi àfáàní mi ẹ̀bí mi ní ọkọ mi ìdájọ́ ẹ̀sìn gbọ́dọ̀ bá kàdúrà máa ṣàdúrà fún yín ẹ̀kọ́ tó. torí nínú rasulahu wa daral akhirah. ọlọ́run tó àpọ́lọ́hún ló ń bá ń wá. wa rasulahu. òṣìṣẹ́ mi lẹ́ ń bá ń fẹ́. wa daral akhirah. ọjọ́ kan lẹ́ ń bá ń fẹ́. fa inna Allaha a'adda lil muhsinati minkunna ajran azima. ọlọ́run ni mo ní owó ọ̀yà tí ètàn lọ́dọ̀ owó ọ̀yà tí ètàn lọ́lọ́run san fún ìyá tó bí bàbá tiẹ̀ yìí owó ìyàwó ni wọ́n fẹ́ béèrè fáwọn ọmọ tiẹ̀ wá sí ti ojú bá ń lọ ọkọ sọ ọgbọ́n tọ́lọ̀ ń sọ báńkì fún múmínì. asikinuhunna min haythu sakantum min wujudikum min haythu sakantum min wujudikum
ọlọ́run náà gbọ́dọ̀ sọ ìyàwó rẹ̀ lẹ̀ ọlọ́run ní ìyàwó rẹ̀ má sọ lẹ̀ o ibi ẹ bá ń gbé ní ẹjẹ́ wo gbé mẹ́rìnwójú dìkún tọ́ba lọ́wọ́ tẹ̀síìrì yẹn ibi bàrà àdì rẹ̀ tí wọ́n bá ti rí ọ kí wọ́n rí òun ni mẹ́rìnwójú dìkún. wàlá. ìyàwó rẹ̀ má dì í. anakumula. wàlá. tudaruhunna litudayiku alayhin. ọlọ́run ní làbákẹ́ ni wọ́n o ọmọ làákẹ́ ọ gbọ́dọ̀ fara ní o. ìtúdayiku alayhin nítorí náà. wọ́n fẹ́ fún pinpin mọ́ nítorí pé ọlọ́run fọ́ ọ sí rìn kò sọ́kùnrin tọ́lọ́run ọ̀fà sí rìn yá àdìjẹ́ alùkọ́ wa. wàmúnà alanisahi. eré rẹ ni ò pé bẹ́ẹ̀ni ẹ bá pé dáadáa tó ọba máa yà wí pé àdìjẹ́ alùkọ́ wa múna láti lọ́wọ́ ntọ́ tẹ̀lé ọ̀fẹ́ yìí ọ̀nsẹ́ ni. bima faddala Allahu ba'dahum ala ba'din wa bima anfaqu min amwalihim. ṣé bọ́fẹ́ yìí ọ̀nsẹ́ ni ọlọ́ni tá a fi ní ẹlọ́lá lé wa lórí pé ẹ̀yin lẹ́ẹ̀ máa ná. bima anfaqu min amwalihim. ọkùnrin tọwọ́ rẹ̀ ọ̀wá tẹnu ọkùnrin ní ọ̀nù ìwọ wà péré lọkùnrin iṣẹ́ lọ́lọ́run wọ ẹlòmíì ọ̀wá ní màtúmọ̀ ayáwó á ní ọ̀ma bó ṣe jẹ́ nílẹ̀ àdìjẹ́ àlùkò wàmúnà alanisahi. aláṣẹ lérò obìnrin òpé mi lérò kò sí ní tí lè ìdìbòhùnà. ẹ̀nà wọn kò wí bẹ́ẹ̀ o ọgbọ́yé ni o wọ́n bá na obìnrin o ò ní ní ọlá kalẹ̀ kò sí ní tó lè fi kún kò sí ní tó bí ọlọ́run nú tó omi ojú obìnrin bọ́ bá fẹ́ sunkún lérí rẹ sásòrè fún kínú rẹ ó dùn kéde owó kọ́ wa bẹ́ẹ̀ kún àmọ́ bá yẹ sunkún lérí rẹ lọ sùn níta burú tìyẹn jẹ́ ń gbára kìdí ẹ̀ díẹ̀ nù wọ́n ń fọ́ nàálẹ̀ fún nù àyè fọ́ nàálẹ̀ fún yàn má jọ sọ ọdún obìnrin kọ́ agbọkùnrin lọ́wọ́ rẹ. askinuhunna. ọ gbọ́dọ̀ fara ní. litudayiku alayhinna. ọfẹ fara ní nítorí kò lè fi fúnlẹ̀ máa ní. wa in kunna ulati hamlin. ọlọ́run ló níṣẹ́ bẹ́ẹ̀ ṣe jọ ń lò ó yìí ọlọ́run tó bábà débi kó lóyún. fanfiqu alayhinna hatta yadhana hamlahun. ọ̀nàwó tẹ́lẹ̀ o ọlọ́run túmọ̀ wá nálé lérí títí tí ó hatta yadhana hamlahun. tí ó fi wá bí ọmọ ni. wa in ardana lakum fatuna ujurahunna. ọmọ tó bá dé stéèjì kó bímọ fún ọ ọmọ ẹni ò wọ́n wá bí fún ọ ọlọ́run ní fa. atuhunna ujurahunna. ọlọ́run ló ti di náà nínú ọgbọ́dọ̀ fún lówó owó pé ń bọ̀ tọ́ ma ọlọ́run alukurani ni o ọlọ́run owó pé ń bọ̀ owó pé ń bọ̀ tọ́ ma rẹ ọlọ́run fún lówó ọ̀yà rẹ̀. wàtẹ̀mìrú bainakum bima'rufin wa in tasartum fasaturidullahu ọlọ́run ní erékè kẹta nu. liyunfiki. ọwọ́ àtúgbà ṣe mọ̀nà. akramakumullah. ìyẹn báyàwó ẹ̀ ṣe mọ̀nà ni gbogbo ibi ọba lágbára sí ní síta ni má ní lé èyí tó lágbára jù nù sábẹ́ ànábì umaru ni umaru ló burú jù wọ́n wá àwọn afọ́ra ní mímọ̀ wá sọ ma pé ọba bá umaru nílé lọ́dọ̀ fámìlì ẹ̀ lọ́dọ̀ àwọn ìyàwó rẹ̀ àmọ́ ẹni ọ̀yà dìde ní tó agbára rẹ̀ ọkọ́jọ́ ojú ogun àmọ́njẹ́ ọba ti bá ń lé wọ́n sì ní umaru náà sàdédé rí bẹ́ẹ̀ ìyàwó ẹ̀ lọ́sẹ̀ lọ́ba lọ́wọ́ lọ́fẹ́ jẹ́ sọ ànábì salamu aleykum salamu aleykum yóò dẹnu ọ̀nà dé ọba ẹ̀sà tó lọ́ọ̀kì ànábì ni. sallallahu alayhi wa sallam. ànábì ọ̀nà ni wá kí yín náà ni. ntara lọlé. ìyá abáyé ní ìṣe ó ti ju tiwa náà lọ ntara lọlé nù. ìtẹ̀mìrú bainakum bima'rufin. ẹ má ṣe mọ̀nà láàrin ara yín abáyàwó yẹn dá mọ̀nà má sọ ọ́ dá láì nílà ká ìpè wọ obìnrin wa lẹ́nu ń bẹ̀ ni. bẹ́ẹ̀ kọ́ ọ ní òun náà ní ọmọ tí wọ́n ń pè wedding ni. irin méjì àwa fi papọ̀ àwa fi iná sí awẹ́ díẹ̀. ọ̀sọ̀rọ̀ wedding. wọ́n bí wọn lọ́tọ̀ wọ́n bí wọn lọ́tọ̀ ẹ̀ pàdé rí ẹ̀ tán níbẹ̀ bá ti tàn sílámù ni ẹ má fẹ́ra yín ẹ bá jẹ́ ọmọ ìyá ọmọ bàbá ẹ wá pàdé wọ́n so yín pọ̀ ni mara gbọ́dọ̀ máa wá lọ́dọ̀ akọ mara gbọ́dọ̀ máa wá lọ́dọ̀ abo ẹjọ́ ṣe mọ̀ràn bẹ́ẹ̀ ń tọ́mọ ẹgbà mọ̀ràn bọ́bá gbé wàhálà pọ̀ fún pé stress pọ̀ ó lè gbé assist ẹ̀. liyunfiki. ọlọ́ọ̀ ní náwó. susati misati. ọlọ́ọ̀ ní èyí tí mo bá gbà láyé jù
àwọn kan bẹ tọ́lọ̀ ń kẹ́ bí àwọn justice nísìn. yunfiki ọmọ àbá ni wọ́n ń ṣe ní ọ̀jẹ́ ẹ̀ mà. sa'atihi. lágbára àwọn oníṣẹ́ ẹ̀ mà bí ọlọ́run kẹ́ wọn dé. ọlọ́run ẹni mo bá kẹ́ báwọn ọlọ́run ni ẹ jẹ́ kí n mọ̀ lára àwọn obìnrin yìí pé mo kẹ́ yín bí yunfiki sa'atihi. min sa'atihi. ara obì là á ti mà kí ọkọ. ọwọ́ awọ aṣọ kan tá àríwọ̀ ẹ̀rí ọwọ́ agbẹ́kùgàn kan síyàwó rẹ̀ lọ́rùn ọ̀ ń dààmú nù ọ̀ tí mà ń tọrọ ẹ̀ kan ọba wọ jàlábíà ọba wọ bí àwọn afáàsì wọ yìí nìtì tí wọn bá ti rọmi àtìyàwó ẹ̀ wọ́n ti mọ bó ṣe tó ọlọ́run náà ni mo bá kẹ́nu yín kọ́ náà mo ṣe kẹ́. wa ma qudira alayhi rizquhu yunfiki mimma ataahu Allah. tí ọba sì tó nǹkan nu yín ọlọ́run bí o ṣe tó nǹkan òun náà tún bá mi ná ń bẹ̀. ìdí ọlọ́run bá dáhùn síre fòsì ló bọ́ bá dàbí pé ò tó lónìí ọlọ́run lẹ́yìn ìnira òun ìṣòro ń bọ̀ assignment yẹn tọ́lọ̀ ń gbélé ọlọ́wọ́ nù. àwọn ẹbí lọ́kùnrin àtẹ̀bí lóbìnrin àtàláfojúrí àwa náà ní ń bẹ̀ kí ni tiwa ta ní ń bẹ̀ àwọn pẹ̀lẹ́ ẹnu máa ń jà ọlọ́run tó bá di pé ẹ̀pọ̀ fẹ́ wá tà sí wọ́n ní àwọn yé agídí fẹ́ ọmọ èké fẹ́ sa àwọn méjèèjì tó wà pé wọ́n fẹ́ síra wọn gbọ́. wọ́n ní kí bùtù síkọ́ ọkọ̀ bẹ́ẹ̀ ni mà fàbí àtún àgàmọ́ mi ní àlè wà àgàmọ́ mi ní àlè. ẹ bá rí i pé wọ́n fẹ́ tà sí ẹni rí ẹ bá pé ń lé ọkùnrin tí èsè dàrú tẹ́lẹ̀ ẹ bá pé ń lé obìnrin tí èsè dàrú ọlọ́run ní ẹ̀yìn àwọn méjèèjì. èyí dá ìsìláha yóò wá píkì lọ́wọ́ bẹ́ẹ̀ náà mà. ọlọ́run tó bá kó wù yín kọ́ tán o tí èyí pé kẹta kò ń lé lẹ ti bẹ̀ mí pé ọlọ́run á kàn lọ sọ tójú ayé là ń ṣe má di olójútu o tẹ́ ẹ bá fẹ́ kọ́ parí. ìwà píkì lọ́wọ́ bẹ́ẹ̀ náà mà. iná lọ àkànná aliman khabira. kánà aliman khabira ojúṣe tiwa táwa ní ta ní láti ṣe nìyẹn. ǹjẹ́ tiwọ ìyàwó tiwọ ọkọ tàwa mọ̀lẹ́bí tó gbogbo tí wọ́n ń jẹ́ lọ́rin. àyà kẹsọsọ mọ́ á fẹ́ kékalẹ̀ fún yín bá mi lọ́nu àyà ní àmàlà mọ́mìnì. واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب. Al-Qur'ani tírà wa tá a ti mọ̀ náà ni o ó ní ìtẹ́kùlì fitinatan. tẹ́kùn fitna. ọlọ́ni ìtẹ́kùlì fitna ọlọ́ni ẹ bẹ̀rù wàhálà o. واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة. ọlọ́ni ẹ bẹ̀rù wàhálà ẹ má dáná ogun lẹ̀ ẹ má dáná ọ̀tẹ̀ lẹ̀ ẹ má dáná jàgídíjàgan gbogbo ọ̀nà tógun gbà wá láyé ogun a máa jáde nínú ọ̀rọ̀ afáànífáyín náà lẹ́ àríbá. awalu alikalamu. gbogbo ogun tí ó bá dé láyé awalu alikalamu ọ̀rọ̀ ni o ọ̀rọ̀ ó ní ara tataro madi wamidonari kasa ayekun ladiramu isalamu yutifiya ukola ukomi yakuzu agusuha jusasu ahamu. ó ní ara àfáàní mo rí tata ọmọdì wàmídàn àrí ó ní mo wá rí ògùn náà mo wá rí lábẹ́ eérú. fàṣà ayẹkùn lálàdìrọ̀mù. ògùn náà tó wà lábẹ́ eérú ni àwa rò pé eérú ni ó lérú tí ń bẹ lórí ẹ̀hún ni ò tí ì jẹ́ àmọ́ yìí pé ògùn náà ti kẹ̀ sábẹ́ tí atẹ́gùn bá dé tó bá fẹ́ eérú ń lọ ọ wà á rí iná tí ó máa kẹ̀là o. ìsàlámù yutifiya ukọ̀láwù kàwọ́mí ìsàlámù yutifiya ńlámàwò. táwọn ọ̀jọ̀gbọ́n ukọ̀láwù kàwọ́mí àwọn tí wọ́n lóye nílùú Ìlọrin àwọn tí wọ́n ti ànárí òní tí wọ́n lè wá tara ọ̀nírí ọ̀la àwọn olóye ẹ̀yin tẹ́ kàwé tẹ́ jọ́jọ̀gbọ́n ẹ má ṣe é ṣe pé nìkan lọ́kàn ìkan ń bọ̀
ẹ pèrè ayín gbogbo ẹ̀yin tẹ́ ti dèèyàn ẹ̀yin tẹ́ ń bẹ níta bẹ́ẹ̀ bàbá justice ẹ pèrè ayín tẹ́ ẹjọ́ máa lọ́rin ẹ wá ṣe mítìnì ìdákọ́ńkọ́ bí lọ́rin bá bàjẹ́ ibi tó ń kálukú bá wà lọ́rùn kò sí ibùjò kó má nǹkan ń bọ̀ àwa tẹ́yìn tẹ́ jẹ́ àfáà ẹ̀yin onímọ̀ àsìkò wá ṣe wá sí ó ti tó ẹ lọ wọlé ọ̀nkálukú ọ̀wọ́nulé rẹ̀ ẹ jẹ́ àṣàgbéjẹ́ máa wọ́ kọ́nù fíbù yóò ti kún náà. wàlá tabarajina tabaruja ligayiliyati liula wa kimna salata wa tina zakata. innama yuridu Allahu litahhirakum ala libayti wa yutahhirakum tathira. ẹ jẹ́ ká wọlé a ti jagun ọ̀nà tá nẹ́bì ni a fi jagun ọ̀nà pọ̀ ontọ bá rí nǹkan tẹ́mi rẹ bá kọ̀. yugayiru biyadihi. anabi ní fọwọ́ yí padà. wa in lam yastati fabilisanihi. abẹ́yàn rẹ fi yí padà. wa in lam yastati fabiqalbihi. anabi nílẹ̀kẹ̀ ta lọ́wọ́ kankan. alika daful iman. a ti wá ṣe tẹkidimu wata yiru. fàbíyàdìlà nàbí wí ọwọ́ ni o fi tún ṣe bọ́bá ẹ̀yìn ọwọ́ ọ̀kẹ́nu àti wá lo tẹnu. ọwọ́ akufa bí yẹ di àsìkò tẹ̀sùbáàní wọn kálukú ẹ lọ gbá tẹ̀sùbáà máa wà fà ẹ jẹ́ àṣàdúrà àdúrà la ní láti ṣe nǹkan ń bọ̀ gbogbo ẹ̀yin àgbàlagbà tẹ́ lóye ẹ̀yin tọ́lá ń kó lẹ́nu lé lọ́wọ́ bí bàbá wa ìmáàmù àgbà tọ́lá ń kó lẹ́nu lé lọ́wọ́ bàbá ìmáàmù mọ̀lẹ́ ìmáàmù gàmbàrí ajánásì rábànà ẹ dìde ẹ pèpè àdúrà ẹ pèpè ìsìláì ìpolówó má bà lọ́ni jẹ́ ẹfẹlẹ ẹmẹ yà á lẹ ibi ọba wù kọjẹ yìí tí ń bọ̀ yìí le táwọn tó lóye tẹ ẹ bá dìde. yakunu agusun ajusasun amọ. ká padà di pẹ́ńtà àmọ́ tí wọ́n fi koná òun ni igi wọn á ní fi ko iná kiri mọ́ wọ́n mọ̀ á fi gbá èèyàn ko iná wọ́n mọ̀ forí èèyàn ko iná wọ́n mọ̀ fòdìdí èèyàn koná torí pé. nana rabili hudeni tusika fainale harba walu alikala. nítorí lẹ́wù nítorí wọ́n ń pè ní lẹ́wù tó bá ti múná tó fi si bí ẹ̀tù agbàgbò àmọ́ gbogbo ogun tó bá fẹ́ dé ọ̀rọ̀ là kọ́kọ́ ìkan bọ̀ alukóra ni wọ́n sọ pé wọ́n tẹ̀ kún. kọ̀rọ̀nà fi búyù ti kún náà wà tábọ̀ mi dì náà bá lábọ̀ mi bá náà ládì iná sálámù mi kò kọ́ sọ́tà. ọlọ́run ní ẹbẹ̀rù wàhálà o. látùsí ìbànú ládì iná sálámù mi kò kọ́ sọ. ọlọ́run nítorí tó bá dé àwọn alábòsí tó dá wàhálà lẹ́wọ̀n nìkan kò ní kàn wọ́n nìkan mọ́ yóò kálé yóò ká kò ní. wàhálà mú anallaha shadidul iqabi. ọlọ́run ní ẹ mọ̀ fún wa pé mo níyà tẹ́mi fi jẹ́ yẹn lọ́wọ́ èmi ọlọ́run ọ̀rọ̀. wasikuru isi ara alilu mustad'afuna fil ardi. ìtajà mustad'afuna fil ardi ẹ̀rọ ti bàtí lọ ní kéré tó wà lábúlé kó kéréje tá a lágbára. takafuna yataghattafakumun nasu wọ́n má ṣe wá lọ́sẹ̀ àwọn bàbá wa jagun ọ̀sán wọ́n jagun òru ẹ̀rú ìlàbà títí pé báwo la ṣe yè fà á. ọlọ́run sì gbà yín tọmọ gbà yín mọ́ra. wàá yàda kan. mo wá sọ yín lókè mo kun yín pa àwọn tó wà ń jáde nu yín àwọn ọlá jáde nu yín àwọn onímọ̀ ń jáde nu yín. ọ̀rọ̀sọ kọ̀ọ̀kan tọ́ ìbá tí. arísìkí tẹ́ máa lò tẹ́ ní wàá lọ́bì ká máa. ọlọ́run lọ́la kó tẹ̀síkúrú bọ́yá ìdúpẹ́ fọlọ́run ọpẹ́ ni ẹja dú tó bá wo ètò ọ̀tẹ̀ àwọn méjèèjì jọra wọn. ìkan náà ni bẹ́ẹ̀ wọ́n ta lókìtì ni. ètò ọ̀tẹ̀ ètò ní ká ṣe ń lọrin. ètò. ká má sọ tẹ o. ọ̀tẹ̀. subhana rabbika. abdul Sulaiman bùnà Farooq ya ilahi pàtàkì ó jáde o kónílé gbọ́ kó sọ fálejò káàdó gbọ́ kó rò fún bẹ̀ wípé àwọn tí iléeṣẹ́ tí mi rẹ̀ kọjú sódò lọ́tẹ̀ yìí àrọ̀ gidigba lọ́lọ́run kí ó gbé jáde èyí tá a pàkọ́lé rẹ̀ ní agbára ẹranko ibi tọ́lọ́run ti máa bú tí ṣiṣẹ́ rẹ̀ kíni kìnìún lé lọ yìí èwo lórí kìrìbìtì lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yìí eléyìí là ń pè ní ẹ̀fọ̀n kìnìún máa ń lé lọ ó gbáyà o abẹ́ wa níbi kejì rẹ̀ ti ràn lọ́wọ́ wọn jọ pawọ́pọ̀ dáwọ́ jọ náà ni o tí ẹ má bàjẹ́ wọ́n sọ yẹn ẹ̀gbálẹ̀ yìí nǹkan mà ti ṣe àdìgbà tí wọ́n rí pa wọ́n pa
bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ mo lè bẹ́ kúnímọ̀ tó ń sáré lọ yìí ṣé kìnìún ó máa pa ni nǹkan máa jọ ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì abẹ́rẹ́ tí wọ́n jọ wọ̀ yájà kí n túrùkù ní máa fi wo ti kìnìún lọ yìí ó máa pa mà ní irọ́ mà ní àgbà tí kìnìún fẹ́ yẹn jẹ́lẹ̀ tí ẹ bá bá náà ra. Nkọ́ Ọlọ́run ti sọ̀kalẹ̀ sí láàrin. Bẹ̀kọ́ fàyà kó kánàmá huwa káyinú. Ìkànnà ṣé wà àfa àkọ̀rọ̀ ẹnìkan fẹ́ bí wọn ní Amẹ́ríkà ọmọ wa dẹ́gun nínú rẹ̀ nẹ́bà fóònù bàbá obìnrin tí ń rọbí látàárọ̀ wọ́n fẹ́ ṣiṣẹ́ abẹ kò sì dájú pé yóò yè bàbá ní sẹ́ wọ́n tí ì ṣiṣẹ́ abẹ wọn ni wọ́n tí ì ṣe é ó ní ẹgbẹ́ fóònù sí lábẹ́ láti Nàìjíríà sí Amẹ́ríkà ó ní wọ́n ọmọ yàbí kí ni ẹ ń pè ọ́n tó wà nù rẹ̀ máa jáde bọ̀ ní ìsìn ọmọ sì yí bí yóò sì bọ́dẹ̀ fúnra rẹ̀. Bẹ̀kọ́ fàyà kó ẹ sọ́wọ́ ìyá náà. huwa káyinú. èmi lè wá ká ẹ̀ ń tójú mọ́ ẹ̀ mọ́ yìí Islam ni. èmi lè wá kiri. ibi tí owó nǹkan wà lẹ́wà yìí o. Minallahi. ìwọ làájì àgbà lónìí ni kò ní dọ̀la. Bẹ́ẹ̀ni. bàbá wa ń travel bàbá ń travel wọ́n sì rìn àjò lọ. wọ́n sì sùn lẹ́yìn ọkọ̀ báyìí. wọ́n sùn. àbọ̀rọ̀ sí mi wọ́n sùn lẹ́yìn ọkọ̀ wọ́n sùn lẹ́yìn ọkọ̀. mọ́tò bá yà fúrúrú ló bá gun bíríjì bàbá ní dúró táyà méjì wà nínú odò táyà méjì wà ó sì dúró lórí òfurufú wa